Mo kí yín ẹ̀yin olólùfẹ́ gbémi débẹ̀. Ẹ wò ó, àǹtí Yínká TNT wọ́n sọ pẹ́rẹpẹ́ ọ̀rọ̀ nípa omijé ojú mi tí pásítọ̀ wò sàn láàrin 2 minutes. Àǹtí Yínká TNT ní pé kì í ṣe pásítọ̀ ló wò yẹn sàn, pé oògùn ni àwọn èṣù àwọn ló wo omijé ojú mi sàn, pé kì í ṣe iṣẹ́ ọwọ́ pásítọ̀ yẹn. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yẹn, wá gbọ́n nǹkan tí àǹtí Yínká TNT sọ. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Nísìnyí gbogbo àwọn èèyàn ló ń wá social media validation. Nígbà tí ilé ààbò tó yẹ kíyàn sá sí kó jẹ́ àṣírí tó tún jẹ́ ibi tó ti ń túyàn síta, ẹ rí i pé kò síbi tá à fara tì ní mọ́. Tó bá wá jẹ́ kí ojú dúdú kó pa ẹ́ dànù ni. Ọmọbìnrin tó gbé lọ sí church tí wọ́n wá gbé sórí Facebook, tó bá jẹ́ ilé aláwo ni wíwo lẹ́nu awo ń wo, tó bá jẹ́ ilé oníṣègùn ni ní rí níta. Ṣé mọye wèrè táwọn aláwo ń wò lójúmọ́? Ṣé mọye àwọn oríṣiríṣi ọfà nǹkan tí wọ́n ń wò lójúmọ́? Torí wọn ò fẹ́ social media validation. Irú yẹn sì wá náà ṣe mírèkù, irọ́ ni. Ó fẹ́ fi wérò ni. Ó fi wérò ni káwọn múgùn míì tó tún bá máa ṣẹ́rí mọ́ kán lè ṣẹ́rí mọ́. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, tó bá fi ara ẹ lẹ̀ kí wọ́n pa ẹ́, in tó bá yẹ kó o fi èpè wò àbí kó o fi wèrè wò, tó bá lọ fi àdúrà wò, Ọlọ́run má jẹ́ kéèyàn kúkú gífà kúkú bẹ́tù ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín èṣù oníṣẹ̀yìn, èṣù ó ń ṣẹgbẹ́ baba ńlá kú baba yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ò lè gbàwẹ̀ dé aago 12, lè gbàdúrà 5 minutes. Irú yín lẹ máa gbẹ́nu gbọ̀ngbọ̀n tẹ́ máa sọ pé wọ́n ń wó pópó lé orí èṣù. Nígbà tó yẹ pé Ọlọ́run tó da gan sọ wípé ẹ fi ti Késárì fún ti Késárì, kẹfì tó jẹ́ Ọlọ́run. Nǹkan tó bá yẹ kó o fẹ́ṣù tó bá fọ́lọ́run wàá báyà dán bẹ́ẹ̀. In tó bá yẹ kó o fi èṣù wò, kó o fi èpè wò, tó bá fàdúrà wò, wàá bá Ọlọ́run má jẹ́ kẹ́mi ẹ̀ bọ́. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe, àmọ́ nǹkan tí ò ní ṣe ló pọ̀ jù. In tó máa fọwọ́ wò ẹ̀ jẹ́jẹ́ lèṣù máa jókòó tó o bá ti lọ tọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bú èṣù tẹ́ ń la páńpá mọ́ lórí. Nígbà míì go yẹ kẹ́ dúró kẹ́ ní olówó orí mi o, èṣù má ṣe mí tọ ọmọ ẹlòmíì ni o ṣe o, onílé oníta òbẹ́lẹ́kún sunkún láàróyè ń sẹ́ ẹlẹ́kún sunkún láàróyè ń sẹ̀jẹ̀, kẹ́ẹ̀kì lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń bú tẹ́ ń fọ́gi mọ́ lórí tí ò ṣẹ̀yìn. Nígbà tọ́n bá ṣẹ̀yìn tọ́n bá fọ́gi mọ́ yín lórí, ṣé ẹ ní strike onítàn àbẹ́ ẹ̀ ní gbé lọ sí court? Kò ní ṣẹ̀yìn, jẹ́jẹ́ ló máa jókòó. Ẹ máa ní ẹfọ èṣù ni ẹ fọ́gi mọ́ lórí. Oúnjẹ tó yẹ kó o fún èṣù tó o bá fún Ọlọ́run wàá jẹ̀bi bẹ́ẹ̀ tó o bá ṣọ́ra. In tó yẹ kó o fèṣù wò, Ọlọ́run máa wù ẹ́ pa báyìí téṣù máa dín pẹ̀lú ẹni. Because òun ló ní kẹ́ fi ti Késárì fún Késárì. Bó dẹ́ sọ fún yín pé agbára tó fún lóde ọ̀run kò gbà lọ́wọ́ ẹ̀. So oúnjẹ tó yẹ kó o fún, ètùtù tó yẹ kó o fún, kó o fi ní ìrọ̀rùn tó bá lọ fún èṣù, tó bá lọ fún Ọlọ́run, ó máa wù ẹ́ tó máa fi kú ni. Àwọn nǹkan kan wà tó máa ṣẹlẹ̀ sẹ́dà tó jẹ́ pé ó kọjá òróró àtomi àdúrà. Tẹ́ pé wèrè ni wàá fi wo wèrè, èṣù ni wàá fi wo èṣù, èpè ni wàá fi wo èpè. Àwọn mùsùlùmí ò ń tọra wọn, wọ́n ń ṣẹ̀bẹ̀, wọ́n ń ṣe ẹ̀yọ́nú. At least aṣá ti rí àwọn inú àfà àti rí tó tí kìíní ṣẹ́ mọ́ lọ́wọ́ tó gé èèyàn. Àti rí, that means pé àwọn ọkọ̀ tí wọ́n ò gé èèyàn tí wọ́n dẹ̀ ń ṣe nǹkan láti bí ẹ̀yọ́nú, wọ́n máa wà. Bọ̀ ẹ̀yin kàkejì náà lẹ máa tanra yín, lẹ máa fi abẹ́ sábẹ́ kínní tẹ̀dẹ̀ máa irọ́ dẹ̀ lẹ́ ń pa. Tí ò bá jẹ́ yẹn, odidi bí ọmọ yẹn ṣe great tó, ẹgbẹ́ irú yẹn, ta ló yẹ kó bọ́ sórí pulpit kó gégùn pé ta bá rẹ́ni tó bá ṣe any recording, kó gégùn fún wọn bó ṣe máa rìn tí wọ́n bá gbé síta. Ta ló yẹ kó máa sọ pé wọ́n ń gbé lájágbájá bọ̀ ní church mi kó ní ẹ má gbé wá sáàrin congregation, ṣe mọ̀ wípé èèyàn ńlá ni, ẹ wá bá mi lọ́fíìsì, ẹ wá bá mi nìkan. Ta ló yẹ kó ṣe bọ̀? Ẹ ń wá social media validation, ẹ ń wá èrò, ẹ fẹ́ fi ṣe pé kinní kan lè tún tẹ̀lé yín. Ẹ wo ọmọ yẹn sàn, tó bá ti lọ wo ṣúgà kó ṣe gbogbo ẹ̀, kó mọ bó ṣe máa já káàkiri. Ẹ wo sàn, gbogbo ìtẹ̀ṣe yẹn show off ni. Ẹ wo sàn, kò rí wòsàn bẹ̀ yẹn. Tó bá lajú ẹ lẹ̀, tó bá kú dànù nínú sentiment, Ọlọ́run á wò èèyàn pa ni. Ní tó bá yẹ kó fèṣù wò, tó bá fèṣù wò,
Ọlọ́run á wò ẹ́ pa àwọn ọkọ ṣẹ́ Ọlọ́run gbé ayé yìí lé wọn lọ́wọ́ àwọn ọkọ bí a sì sọ pé ayé bàjẹ́ yìí àwọn ọmọ kéékèèké kan wà tó bá ṣírò fún ẹ bá ojú ẹ lè fọ́ bá ṣiṣẹ́ pé ayé bàjẹ́ yìí àwọn kan lè máa ṣe ẹ́ lára kó fún ẹ ní ẹ̀bẹ̀ lásán kára ẹ̀ dẹ̀ tù àwọn kan lè máa ṣe ẹ́ lára kọ́kọ́ tu àwọn tó yẹ kí wọ́n tù lásán tó jẹ́ pé èpè náà máa fi tù wọ́n ara ẹ̀ á dẹ̀ tù tó o bá lajú ẹ lẹ̀ tí ayé bá pa ẹ́ tó o lọ sọ fún pé o lọ tí èṣù gbá ẹ mú tó lọ sá lọ sí church Ọlọ́run ọba ò lè rí gbàlà bẹ́ẹ̀ torí wípé èṣù la fi ń wèṣù èpè la fi ń wèpè because Ọlọ́run gan gbé ilé ayé ilé èṣù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń gbá pọ́npọ́n mọ́ èṣù jẹ́jẹ́ ló máa jókòó téèyàn bá gbá pọ́npọ́n mọ́ yín lórí níbi tẹ́ ẹ jókòó síṣẹ́ ẹ̀ ní lọ sí court àbí kẹ́ ẹ pọ̀ ọlọ́pàá èṣù tẹ́ ń gbá pọ́npọ́n èṣù kíní kan ẹ máa fọ́ lórí ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan tú ẹni yín tó bá gba yín mú Ọlọ́run máa wò yín pa ni Jésù gan já òun gan fi ègún wo òun gan fi èpè wépè ńgbà tó ẹ̀rí èpè tó ṣẹ́ fún gi ọ̀pọ̀tọ́ ni ẹ̀rí àwọn tó mú ẹgba tó lù jáde nínú tẹ́ḿpìlì ni àwa rí tán mo fẹ́ kí dàbí Jésù ọ̀pọ̀lọpọ̀ yóò dàbí Jésù torí Jésù ò rìn dì òun gan fèpè wèpè ó fi èṣù wèṣù òun gan sán lójú ó dájú ó mọ̀ pé sẹ́ àwọn kan ya wèrè nínú ayé yìí ó mọ̀ pé sẹ́ àwọn kan wà tẹ́ pé o gbúdọ̀ lo ọ̀nà gentle pẹ̀lú wọn tó bá lajú ẹ̀ lẹ̀ ní tó yẹ kó wo nǹkan tó yẹ kó lo ẹ̀bẹ̀ kó lo ẹ̀yọ́nú ayé tó bá lajú ẹ̀ lẹ̀ tó lọ lo òróró àti omi Ọlọ́run má jẹ́ kó kú tó ẹ ẹnikẹ́ni ni mò ń sọ Ọlọ́run á wò ẹ́ pa báyìí stupidity ló bá pa ẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo show tẹ́ ṣe yẹn kò tiẹ̀ make sense rárá torí ọmọbìnrin yẹn kò ṣe tó yẹ kó jáde bẹ́ẹ̀ mo mọ̀ pé tó ara ẹ̀ báyá tóun náà bá rí kò ní láìkẹ́ torí ẹ̀ ń wá social media validation ẹ fẹ́ pèrò sọ́kọ̀ again ẹ̀ ní ráláwo kan kó ṣerú ẹ̀ ní rí babaláwo kan kó wòyàn kó ṣerú ẹ̀ ní róníṣègùn kan kó wòyàn kó ṣerú ẹ̀ mọyé èèyàn tó ń wò lójúmọ́ gbogbo ọ̀rọ̀ mi sí ẹni pé èpè náà fi ń wèpè èṣù náà fi ń wèṣù ọ̀rọ̀ tó bá gba èpè la fi ń wò àwọn ọ̀rọ̀ tó bá gba chọ́ọ̀chì bóyá ẹ fúnyàn lóyún nǹkan kan nínú ìjọ ẹ lè fi yẹn wò bọ́ ọ̀rọ̀ tó bá ti ní ọwọ́ nǹkan nínú jára ẹ̀